2024 wọ́n ṣẹ̀ṣẹ̀ call attention mi ni fídíò yìí mo kàn fẹ́ ṣe just for few minutes wọ́n call attention mi wọ́n ní Lizard gbé fọ́tò màámi jáde ẹ̀yin tẹ́ ẹ bẹ̀ mí ṣe ti ń rí ẹ̀yin tẹ́ ẹ ń pè mí ẹ̀yin ni mo wò ṣe ti ń rí wọ́n ló lọ mú fọ́tò màmá tèmi téyà tèmi wà láyé tíyà tèmi ò ṣánkú tíyà tèmi ò rìn lọ tíyà tèmi ò kú sínú unfinished building ṣe ti ń rí èmi ni Bísí tó gbélé ayé ẹ jáde èmi ni Bísí tó bá tiẹ̀ jẹ́ mi kú ń bá Bísí sọ̀rọ̀ mi ò ní fóònù nọ́mbà ẹ̀ torí mi wàá mọ ọrú ṣu tápàrọ̀ ń kú sí sórí ntẹ́mi àti ẹjọ́ tẹsẹ̀ bọ̀ yìí ìtajọ́ tẹsẹ̀ bọ̀ wàá ló béèrè tó bẹ́ẹ̀ mo ló ti ń ṣe wèrè ẹ kiri wàá fi tèmi ṣe first and the last ó ti ń sínwín kiri wàá mọ̀ pé yẹn ò ń darí sọ mí apáta ni mí tó bá darí sọ mí wàá fọ́ bí ẹyin ni mo sọ fún ẹ lọ yírí mi wò wàláì tàláì wàláì ó dá mi lójú ni wàláì tàláì ẹ máa wo tí ẹ máa wò àní ẹ máa wo bó ṣe ń lọ sọrí fún fọ́tò ìyá mi tó gbé jáde yẹn wàá ever regret pò ṣe wàá ever láyé ẹ regret wàá fijọ́ tó cross mi wàá fi bú láyé ẹ ìyá tèmi ló gbé fọ́tò ẹ̀ jáde ní ìwọ tí yá jẹ́ pé ìjọ ta ti mú ẹ àárí fọ́tò ìyá ẹ rí ìwọ ọmọ alárùn ọpọlọ tó yẹ pé wèrè tó ń ṣe ìyá ẹ ló ń jà ẹ ìwọ lọ mú fọ́tò ìyá mi jáde wàá ló béèrè tó bẹ́ẹ̀ mo mọ̀ọ́mọ̀ ṣe lẹ́yìn nítorí àwọn tó bẹ́ẹ̀ mi wọ́n lọ́mọ àlè èèyàn ló máa ń rínú tí ò ń bí ọmọ àlè èèyàn ló máa bẹ̀ ni ò ní gbọ́ ẹ máa bẹ̀ mí máa ṣe a lot of people ọlọ́run máa ṣe a lot of people máa ṣe a lot of ṣe ríbi tó lọ yìí á lóun ò béèrè tó bẹ́ẹ̀ ọmọ òfu aláyé bàjẹ́ ó dùn ó wọṣán ṣé ó kọ́mẹ́ǹtì kiri mọ́ fọ́tò ló tún gbé fọ́tò ló lọ gbé ọmọ òfò kò lè dùn mí fún ẹ ẹni tí ò ní irú ẹni ò lè rè kó lè mọ yí ẹni àwọn ọmọ ọ̀ràn kíran ìwọ ọmọ tẹnu òsìn làárẹ̀ wá ló béèrè tó yìí bọ́tí nítorí tẹ̀yìn tèmi tẹ̀ ń bẹ̀ mí ní tí máa ṣe èmi ò tiẹ̀ sí bẹ́ẹ̀ mi ò ń wò mo sọ fún yín pé mi ò ń wò ó wàláì mo sọ fún yín pé mi ò kí ń wò ó mi ò ń wò ó wọ́n kàn call attention mi ó gbé fọ́tò ìyá tèmi ó rí ìyá mi ni ó rí pé òun ni mo jọ àníwá ó rí mi nídìí ká lọ ṣe makeup ká tó wá bá ẹ nídìí ẹ aláàní ìdí ẹsẹ̀ ẹ kò máa wá ẹ wá wò pé Àjọkẹ́ yẹn ni soft target tẹ fẹ́ wá bá ẹ ti ṣìrìn àti wá àti bàbá alábúlé ẹ máa ṣán kú ni alórí ìrìn ló máa kú sí lọ gbé mi yẹ̀wò kó kọ́kọ́ iná àkọ́kọ́ ṣá lára ẹ̀ ṣàrà wà láyà lùkúrán àfi tí n bá mú nǹkan mi mọ̀ ó mọ̀ mí lọ́sàn-án ó lọ ń gbéná wojú mi lálẹ́ sórí ìyá mi tó gbé yẹn ó gbé kú fọ́tò ìyá mi tó àwọn tó ń bẹ̀ mí náà ni mo ṣe lè fún fọ́tò ìyá mi tó gbé yẹn ó gbé kú ó gbárùn tó máa pa ẹ́ wà láìtàláì ó ti gbé kú fọ́tò màmí tó gbé yẹn ó gbé kú èmi àti ẹ̀ tìjọ wá wọ ṣòkòtò kan náà wàá ló béèrè tó yìí tó bá rán ẹ wá tó joyè ọmọ orogun tí ò mọṣẹ́ kọ̀ máa wò ó ti pẹ́ tó ti ń ṣorí burúkú ẹ mú mọ́ pé ó jú ẹ gan njọ́ tó ti ń rìn ò tí rẹ ni kò fún ẹ kàùkàùkà mo yẹn bá jiná tù gbùgbùgbùgbùgbùgbù ó wá dùn ẹ ó wá wọ́ndà kiri ó tún kọ́mẹ́ǹtì mọ́ ó tún búwa ó lè sún ó lè lójú oorun èmi ò ń ṣe ìyàwó bọ̀dá Rashidi ẹ̀ṣọ́ ara yìí nébọ̀ mi abẹ́ẹ̀rọ mo òfò Lizard jẹ́ ń play olè fún ẹ ó dùn ya wọn ó dùn ya yín bí àṣà péjì kan ó dùn ya yín ó dùn orí tí mo tún fa yí ẹjọ́ lé ní tọ̀sẹ̀ wọ́n ló ti tán fún ẹ kókó gbá wọlé àtàwọn olórí burúkú tí ò sòótọ́ ọ̀rọ̀ fún àwọn kọ́lá òfò ẹ
bọ̀dẹ́ ẹ tó stage show fún ẹ sì kò rí ẹ o ó ní PTSD àbí kí ló ń jẹ́ bọ̀dẹ́ ẹ tó stage show fún ẹ kò rí ẹ ń sìn o á wá jókòó bí àràbà lójú kan títí agbárin orí ẹ kọjá kò rí ẹ o á wá láwọn kọ́là òun ò lè dá wọn dúró kò lè dá ẹ dúró ọmọ òfò ní ẹnu òsín lára ẹ gbogbo ẹ báwọn ìyá yín bómi ṣe ń ya lábẹ́ wọn gbogbo ẹ̀ là ń gbọ́ àwọn ọ̀yà yín àwọn ọ̀yà alátìlẹyìn ẹ̀ gbogbo wọn já ẹbọ tó rántí pé ọmọ òfò ni ẹ ọmọ tẹnu ò ká aṣọ ò lè ká ẹ fi ilẹ̀ kò ní nísinmi àdí lórí ọ̀rọ̀ mi báyìí mo ti sọ fún yín pé ẹ má wà fún mi má fún ẹ tẹ́ńṣọ̀n mi ìrònú lórí ọ̀rọ̀ ẹ rí wà láìtàláì mi ìrònú ò rí ìyá mi ni ìyá ẹ wọkú ni ojú títì lọ ní mọ́tò pa ìyá ẹ sí ò rí ìyá mi ni ó tún jẹun ọmọ ìyá tiẹ̀ ṣánkú ni omi ọbẹ̀ ẹ lásán omi ọbẹ̀ ìwọ tó yẹ pọ́n ní òfì ìyá ẹ̀ ṣoògùn owó ni orí ọ̀rọ̀ mi ló máa kú sí máa fún ẹ tẹ́ńṣọ̀n sórí pressure tó níyẹn kékeré ni o mo máa ń sọ fún yín pé ẹ má tọ̀ mi mo ti gbàyè lọ́wọ́ ọkọ mi mo ti ní kó tú mi lẹ̀ má ṣe wọlé máa já méje fún ẹ ayé àṣù ẹ wọ́n ní kó kẹ́rù ẹ kó kúrò lórí Facebook kó kúrò lórí Facebook ìwọ ọmọ òfò fọ́bi fọ́run ológun ká páàgùn wá yọ lẹ́nu ó ti ṣogun kọjá kádàrá ìwọ àti bàbá alábúlé kò ní yẹyin gbé mi wò wá kọ́kọ́ vibrate tí ṣọ́ọ̀kì ayé mi bá ṣọ́ọ̀kì ẹ̀ bá pìùn gbé mi wò àdàbí tí má forí balẹ̀ fún nǹkan mi yàtọ̀ sọlọ́run tó dá mi ó dá mi lójú ni ó fẹ́ wá fún mi wàá wá kú ọlọ́run wàá wá kú mo ní kí mo wá fi díẹ̀ ju ẹ lára ó wá ń sínwín mọ̀ pé gbogbo ibi tá ti ń gbọ́ kadà mo mọ̀ pé òun káàkiri ni wàá bá mi ń bẹ̀ wọ́n á padà wàá bẹ̀ mí pé lọ bẹ ọmọbìnrin yẹn ni a ló ti ṣìrìn tó bá mọ̀ mi ò ní tọ́ mi tó bá yẹ pé o lọ gbé mi wò lójú ran kó kọ́kọ́ rí mi ná kó kọ́kọ́ wo ibi tí mo wà ó ní wá fún mi mi ò ṣe mi ò rò ẹ́ mi ò lè ṣeré lórí péjì mi nígbà tí mi ò wáyé òfò bíi tiẹ̀ tí mi wáyé ìyà ó wá fún mi ó máa tọ́kù lá ẹni bá mọ ẹ lọ pé o wá tọ́kù jẹ ọlọ́run wọ́n bá mi figagbága tó bá mọ̀ mi tó bá máa dé tó wà lórí mi lizard ó ní súnmọ́ ibi tí mo wà wàláì orí ọ̀rọ̀ mi ló máa kú sí gbà bẹ́ẹ̀ wàláì sí tí àlùkùránì máa wọ ẹyin ẹ wò èmi ò tiẹ̀ kíyà kí fake account ẹ wà níbi ṣùgbọ́n wà tọ́kúlá sórí gbogbo àwọn tó ló ṣì ń pín ẹyin àpá máa ní wọ́n mi ò rán nobody wàláì tàláì tó bá mi dánwò ìwú a lọ mú sọ fún ẹ mọ̀ pé máa ń wò yín gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe rédèrèdè máa ń wò yín mo máa ń wò yín mo ní máa wà fún mi wàá lákùjẹ wàá tọ́kúlà ó wá lọ gbé ìyá mi ó lọ gbé ìyá mi ya lálùbáríkà tó ń jẹ wọn ọmọ lọ́tún lósì níwájú lẹ́yìn ìyá mi tí mo kọ́lé fún bó tiẹ̀ jẹ́ lé búlọ́ọ̀kù àbí kílẹ̀ ń pè ilé àbẹ̀rẹ̀wọ̀ ó mà wọ ọbẹ̀ olórí bú olówó ayé tó lóò jẹ́ onígóòdù Gambia wọ́n ti wá tàṣírí ẹ̀ wọ́n ló ti tán fún ẹ owó lọ́ọ̀yà ẹ̀ rí san ó ti fògùn wọn gbogbo aṣọ aláṣọ tapẹ́tà àwọn ìyá yín mo rò bọ́n ti ń mọ bó ti ń lọ àwọn kan sì máa gbọ́ ta àwọn wèrè tó ń pè wọlé àti bòdẹ́ tó stage show fún ẹ títí tí ìgbà rin orí ẹ̀ kọjá apá máa nìyẹn tó bá wá fún wo tó bá yíwọ́ ẹ wo èmi máa ń jàkàrà èèyàn o ọlá pé mi ò mọ̀ ẹ́ rí ọlá pa àjọ ní nǹkan kan ó wá fún mi ó máa tọ́kú lá o. ta ni Amẹ́ríkà ń bí ló wà Amẹ́ríkà mo ti gbé show yẹn fìyẹ́lẹ̀ mo ti gbé show yẹn ìwọ fìyẹ́lẹ̀ àwọn ò kì í pariwo MC Barrel ló máa ń pariwo bíi tiẹ̀ gbàngànàgbàngànàgbàngànà mo ti dé wọ́n lẹ̀ ti kó gbogbo góòlù tà ṣé ń bẹ́ẹ̀ máwọn kéékèèké tí mo lò kí n bẹ́ẹ̀ kó wá kó máa fi yílẹ̀ olórí ibú ó ti ṣògùn kọjá kádàrá èmi ló fẹ́ wo bí mo ṣe jókòó nú ilé kékeré mi wọ́n ló dáa kéèyàn wà nínú ilé àbẹ̀rẹ̀wọ̀ dáńkó wà nínú mọ́sìn kó máa ké lọ ó ti ṣògùn kọjá kádàrá ó fọ́ba ó fẹ́ jòyè
ó wá lọ gbàyàwó onímọ̀ọ́mọ́ kò ní yẹ ó lọ gbọ́kọ̀ onímọ̀ọ́mọ́ ní junction tí ò ní ṣọ́ọ̀bù kò ní yẹ ó fẹ́ ṣògo ó fọ́ba olórí burúkú ọwọ́ rẹ̀ àjọwọ́ ọ̀rọ̀ yẹn ni ẹ̀rọ bá àmọ́ gbogbo àpamọ́ orí burúkú tẹ lò bọ́ èmi kò fílẹ̀ nǹkan téèyàn bá jù lọ èmi ti pé gbólóhùn kan fún yín jọ yẹn olúwa sọ pé èmi ń bọ̀ wá èmi ń bọ̀ kánkán èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ẹ jẹ́ṣẹ́ ọwọ́ yín àbẹ́ jẹ́ṣẹ́ ọwọ́ yín ní téèyàn bá jù ló máa ń fílẹ̀ ni ìwọ ló wà fín ìwọ ló lọ dìtẹ̀ ọmọ yẹn tán fi ní kó o má wọbẹ̀ mọ́ ẹ wá gbàdùmọ̀ ìkọ́rọ́ yìí olúwa máa san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣan ọwọ́ ẹ̀ àdàbí òtúlálàájì ló gbé bájírá fàlájì K1 ọlọ́run àbí ẹ̀ torí kò ríù àdàbí wọ́n fi Kùránì rè tó bá rí bẹ́ẹ̀ ẹ̀sìn tó ṣe yìí kékeré ni o ó ṣe bẹ̀rẹ̀ ni o má fi tapẹ́tà má fi bójú o lójú oorun o mọ yago tó ṣe ṣóòdì lánàá ó tún ti sáré bọ́ta ewé ojú omi ò nísinmi Jésù máa tó dé ọkọ tí ń gbà tú sílẹ̀ ó máa ń lọ bẹ́ẹ̀ ni ó máa ń lọ bẹ́ẹ̀ ni ó máa ń lọ bẹ́ẹ̀ ni òde fún rẹ̀ ń sinmi ọmọ òfò ọmọ tí ò rẹ́ níbí àwọn ẹbí ọkọ ò gbọ́ sí wọn lẹ́nu àwọn tó ti kó ẹbọ̀dí wọ́n já ìjù lẹ̀ ni ọ̀dájú abiyamọ àjẹ́ olè fìríǹdì ọ̀kẹ́ olè dúmọ̀tà wéréko olè màtíríà mi wà nulẹ̀ olè ó yẹ kí n gbẹ́ àwa ni olè ó rẹ́ni sọ fún ẹ dípò jalè wọ́n ń bẹ̀ bò ó jalè ó mú pọ́ọ̀sì dání àwọn ìyá ẹ̀ tó ń rojọ́ fún ẹ mọ̀ pé klepto kó fi gbogbo ilé White House kó fi ṣẹlé kó fi gbogbo gold ṣẹlé tó bá jẹ́ kleptomania tó bá jẹ́ klepto wàá jí ọmọ rí omi ìdérí omi wàá jí tó bá jẹ́ klepto kí ló dé tán bẹ̀rù èmi ò lè bẹ̀rù ẹ̀ ọlọ́run gidigbi ni mo stand àwọn nǹkan tí mo tún pòsì lánàá lẹ́ni yóò tún wọn ẹnu ebi wọn náà ṣe lọ́dọ̀ tiẹ̀ ṣebí wọn ló lọ alágbàfọ̀ gbẹ̀rígbẹ̀ mo rí tú tó ń pa ń bẹ̀ kò yínrín kankan lára èmi ọmọ tí ó wọ̀ rí èmi tí gbogbo ìlú bájà tí mo tún yan kiri ó tún rí yẹn rí jàgùdà olè ẹ bá ń kígbe olè mo ti ní ẹ má jẹ́ ń ṣe wòlímọ̀ fún yín mo ti bí ọkọ mi ó máa tú mi lẹ̀ wòlímọ̀ ọjọ́ méje ni máa ṣe fún ẹ gbogbo ẹ̀yin tẹ́ bẹ̀ mí sẹ́yìn náà rí sítórì mi lè fi ìyá mi ṣeré ọlọ́kọ̀ mi nìyẹn màámi yàrá àti ọlọ́kọ̀ mi nìyẹn mo lè torí ẹ̀ kù ṣùgbọ́n mi wà ní ṣáájú ẹ̀ kù ló máa lọ ṣáájú mi ṣùgbọ́n wọ máa fojú ẹ̀ hàn máa bo máa ṣe sẹ́rímọ́nì fún ẹni ìsinmi ò tún jẹ́ tiẹ̀ olórí burúkú bọ̀dọ̀ ọ̀dẹ̀ tó gbé sínú ilé dọ̀bọ̀dì yẹ́sà bọ̀dọ̀ ọ̀dẹ̀ ọkọ̀ onímọ̀ọ́mọ́ọ́ ẹni ẹlẹ́ni bímọ mọ́kànlá ò jẹ́ kó fọwọ́ kọ̀ọ̀kan kó wá tì í mọ́nú ilé ayé máa gbé ẹ̀dẹ̀ ní ìwọ ọmọ òfò yìí ó ti ṣoògùn kọjá kádàrá páàgùn ló ń yọ ẹlẹ́nu mo ní ẹ má tọ́ mi àní ẹ má tọ́ mi ẹ̀ ń gbọ́ tó bá dé sí mi ò ń gbà bọ́dé mi máa já mi ò ń tọ̀yàn olórí burúkú wa parọ́ ò fẹ́ bà íméjì jẹ́ ẹni tọ́lọ́hun ò bàjẹ́ bí àṣà àfáà mi kò sẹ́ńtéèyàn lè bàjẹ́ kò èèyàn ò lè bàjẹ́ wà láìtàláì ẹni pé mo tún yan ni tí n bá ṣubú máa dìde máa tún gallant ogun ológo máa ń pọ̀ ogun ògo ni nítorí ògo ni a lè má lówó a lè má kọ́lé ṣùgbọ́n kan balẹ̀ olúwa fún mi nísinmi peace of mind is paramount ọlọ́run ti gbà sí mi lọ́wọ́ ẹ̀ gbogbo orí àwọn tó ń mú lọ lé alájẹ ó tún ṣoríire mọ́ ìwọ ọmọ òfò yìí ìwọ ọmọ òṣì ó tún nísinmi mọ́ láńlọ́ọ̀dù mi máa tó jáde tí ẹ máa yàn mọ́ mi lọ́wọ́ jẹ́ kí láńlọ́ọ̀dù mi jáde ìwọ olórí burúkú ọmọ òfò tẹnu òsìn lẹ́yìn yẹn ẹnu òsìn lẹ́yìn ò nísinmi ọkàn yìí tì mí ní agẹ̀ǹgẹ̀ máa ń yà á láti
màámi ó rí ìyá ni mo máa fọ́tò orí ibú tó gbé olórí burúkú ọmọ jẹ́ ń fi hàn ìyá tèmi ló lọ gbé mo rí ìyá bí mi mo tún mú ìyá mi wá bí ìyá mi ni ò lè dúró 3 months tó lò báyìí ó dàbí 30 years ni mo ṣe ń tóbi ń ṣe fọ́mọ mo ṣe ń tóbi mo ṣe ń tó ọmọ ń ṣe fóbi mo ṣe ẹ má wọrí mi ní kí everybody mo rí gbogbo yín ẹ jẹ́ rí bí fún mo ti sọ fún yín mo ní ẹ má tọ̀ mí ẹni tí ò ń sọ̀rọ̀ ló le jù ṣùgbọ́n èmi àti Lizard a máa mú nǹkan lẹ̀ tètè máa pa àwọn aláàfáà ẹ o wàhálà mi ní kú òǹbí mi nítorí àdàbí jẹ́ kí n tún filẹ̀ àdàbí tí mo bá robi sọ́mọ lọ́mọ rí àdàbí tí mo bá lọ lé aláwo àbílẹ̀ oníṣègùn àbílẹ̀ àfa àbílẹ̀ wòlíì tí mo mórúkọ èèyàn kankan lọ́wọ́ ẹ̀ máa bà mí ní tó ń ṣe máa jẹ́ Adépéjú mo rí mẹ́sẹ̀jì ẹ but can you see ó lọ gbé fọ́tò ìyá mi ìyẹn ni mi ò ní gbà bàbá mi tó ti kú tó bá dé mi ò ní gbọ́ má ṣe wòlímọ̀ ọjọ́ méje fún wa pé ìjọ tó ti rìn òtí rẹ ni fún ẹ kàùkàùkà mo wá fún ẹ ó wá ń dùn ẹ ó máa já porókù ni sórí one of tí mo ní mo fún ẹ yẹn ó máa já porókù ni eléyìí díẹ̀ ni mo ra fún ẹ just back off torí wàá kú lórí ọ̀rọ̀ mi ò ní tẹ̀ta fún ẹ o ṣùgbọ́n máa jókòó fún ẹ máa pọ̀ ọba tó ní mí wà láìtàláì àfi tí n bá mú nǹkan mi mọ̀ lọ́rùn wàá ṣòfò lórí ọ̀rọ̀ mi tó o bá gbọ́wọ́ kọ́ wá lọ sórí ẹ ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi nà àdàbí tí n bá jí láàárọ̀ tí n bá robi sí èèyàn kankan tó o bá fomi wẹ̀ ó ti dàṣẹ fún ẹ tó o bá fọṣẹ wẹ̀ ó dàṣẹ fún ẹ gbogbo ọwọ́kọ́wọ́ tó o bá gbé lórí mi á padà sí ẹ lórí ni ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló fi nà mi ò ní ṣe bí síyàn nítorí ẹ̀ mo lè sọ categorically ni mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà ẹran ni mò ń gbá kì í ṣe gun bíi tiẹ̀ orojọ́ ògbẹ́ tán ọmọ òfo lè dùmọ̀ta ó lè Tom Jones na my home wọ́n ti sí ẹ mọ́lé Gambia ò lè lọ olóṣì onígòdù Gambia á wà lọ ra AliExpress wo VPN ti ń bẹ́ẹ̀ gbé jáde á wà lọ ra AliExpress wòrí á wá kó ṣakabula sọ́run máa pẹ́ ọjà ti tán ṣọ́ọ̀bù yẹ kó ṣì wọlé kẹ́kọ́ gbogbo aṣọ òkè ìyá tẹ́fi tó lé kẹ́ẹ̀kọ́ wọlé ó rí pé àwọn tó padà lẹ́yìn wọ́n ti sí ẹ finish wọ́n ti rí ẹ tán you can't understand ẹ̀ ń ṣe Yorùbá bí bẹ́rìbẹ́rì ni wọ́n ti rí ẹ tán ó rí bí mo ṣe ń sọ̀rọ̀ olùṣẹ́ amárẹ́rìn bí àjà ó ṣólẹ̀ ọmọ ó ti ṣògùn kọjá kádàrà kó máa wẹ̀nú àgbo ìjọ tó bá ti mọ́wọ́ lé mi àbí gbogbo ohun tó tara mi jáde ó máa get messy gidi gan torí ceremony tá a wà yíjọ́ méje ni màá ṣẹ̀ṣẹ̀ wá deal pẹ̀lú ẹ lọ́nà tí mo fẹ́ fi deal pẹ̀lú ẹ ẹ má bẹ̀ mí please ẹ lọ sórí page ẹ lọ bẹ̀ o ẹ lọ fẹ́ẹ̀kì ní gbogbo ẹ ó ti tán ọjà ti tán ṣọ́ọ̀bù ẹ ọjà ti tán bẹ́ẹ̀ ṣe rí yẹn it's all fake ṣe bá ọmọ yẹn ló gbé gbogbo ibi tí a ní mo dọ̀bẹ̀ nù láàárọ̀ ẹ̀ mo ní ẹ gbà mí àti gbogbo yẹn ló ń dùn ẹ̀ èmi ò dọ̀bẹ̀ ni mo ṣe ìjọbẹ̀ àtọ́ mo jẹ ìbá àtọ́bẹ̀ àpọ̀n tán ni èyí oúnjẹ ò jẹ kò wọnú lọ wo picture ẹ 2, 3, 4 years ago ó wá gbẹ ìdí òsì ń bẹ fóòmù ní ọpẹ́lọpẹ́ fóòmù ní kò sọyàn bẹ ó rí nǹkan àló máa gbẹkú ní ọmọ òfò ó rojọ́ ó fi rẹ́ lọ́kàn balẹ̀ àìjákà ìwọ ló gbọ́kọ́ ó ti tàn ṣe rí pé fún pé ó kọlù mí yẹn èèyàn ló gbọ́kọ́ ẹ̀ ní òkú sísá mi mo rí yín èèyàn ló gbọ́kọ́ ẹ̀ ní òkú ìwọ ló gbọ́kọ́ ló nísinmi èèyàn ló gbọ́kọ́ ẹ̀ wàhálà ó tún dán ni olórí burúkú jọkọ gbà ó tún máa wá jọkọ gbà Àjọkẹ́ o gbogbo gbà tọ̀dọ̀ mi ti kọjá náà torí àti life contract lásán má jẹ́ káwọn ọmọ mi ṣí léyà tó bá tiẹ̀ wọn ò tiẹ̀ wá níjọ́kọ lọ́kọ gbà egungun àwọn ló máa fẹ́ wọn ó máa wá jọ́kọ gbà ìyá onímọ̀ injunction tí ò ní ṣọ́ọ̀bù olórí ibu ni ẹ Linda nísinmi he pay you
ìpéyìn Linda the lizard gbogbo orúkọ ò ṣe ju bí lin lọ lin ó rọ bí mi pé mọ̀ pé wà ló wà ń bẹ̀ ó máa kéku ni wàláì tàbá tí àdá alátarodo fún ẹ àdàbí tí mo bá mú ẹ rí ó máa wá jọkọ gbà ọkọ bá jẹ́ tí èèyàn ọkọ bílé bá dá ọkọ onípáálí ẹja tẹ bá máa wọ tapẹ́tà ẹja àmọ̀ pé tapẹ́tà lẹ wọ̀ ṣọ́ra ẹ Bọ́lá tẹ bá máa wọ tapẹ́tà ẹja àmọ̀ pé tapẹ́tà lẹ máa wọ̀ tẹ bá máa wọ gíní ẹja àmọ̀ ẹ wá ṣe àrà ìṣò compatriot aṣọ wa ga lọ́rùn kò ní bá mi dáa fún ẹ ìrìn tó fi lọ bá ọkọ̀ yìí onímọ̀ ní junction kò ní dáa fún ẹ mi ìbúyò onímọ̀ yín o ní ìbúyò onímọ̀ àríkẹ́ ti finish wọ́n ti lo àríkẹ́ ẹ gbàgbé àríkẹ́ done and dusted nìyẹn wọ́n ti lo kádàrá yẹn ó ti mọ̀ pé táríkẹ́ bá jáde tòun bàjẹ́ kékeré ni ti bí sí tí àríkẹ́ bá bọ́ta nínú ilé yẹn tí n bá dẹ̀ bẹ́ẹ̀ kò sí àríkẹ́ á jáde nínú ilé yẹn tí n bá fún ẹ láàwọ̀ ẹjọ́ mẹ́ta àríkẹ́ máa bọ́ta nínú ilé ojú ẹ̀ máa ká máa dán mi wò ó ṣe husband like okay máa dán mi wò mo sọ fún ẹ o ọmọbìnrin ìbákọ̀ọ̀fù kó má bàa ṣánkú lójijì o àjọkẹ́ ló ń pè mí o ẹni tó bí kọ́ tó bí mi ò sí ẹni tó bí lé mi ò sí o kó lè mọ̀ pa àárín ni mo wà o okay now ṣọ́ ara ẹ o mò ń wọ̀nù ẹni mo gbogbo tí mò ń bẹ́ẹ̀ ṣe yìí o ṣọ́ra ẹ kò kọjá sẹ́gbẹ́ kan o má lọ rí kú e o ẹran díndín wà o zobo tútù wà o ẹja díndín wà o lórí ọ̀rọ̀ lísáàdì ọmọ òfò aláǹgbá ọ̀ràn ṣé gbogbo ìdè pain you ni ìdè pain you àwọn tó ń pè mọ́ ni mi ò ń wò wàhálà mi ń wò ẹ̀ repetition yìí ni bí ẹni tó wà láàárọ̀ ẹ̀yin kọ́lá ẹ̀ tí ì rí pé kò gbádùn báyìí ẹni tẹ̀ ń ṣáìdì ẹ̀ tí ì rí àwọn tó súnmọ́ ti rí pé kò sí gbádùn lára ẹ̀ kéèyàn sọ̀rọ̀ láti bí 8 hours mi ò rí láyé mi kí lẹ̀ ń parí ẹ block mi kí lẹ̀ ń parí another 5 hours ẹ tún ṣì wà ń bẹ̀ àfáà mi mo regret ìjọ tẹ fọmọ òfò ìjòyè mo regret ẹ o ṣáà níyà àdín nìyín ẹ lọ wẹwọ ń ká fún padà ẹ mú létí òkun o tó bá gbé mi yẹ̀wò iná ṣẹ́ lára ẹ wọ́n á bí ẹ pé ta ló lọ́kọ́ lù mo sọ fún ẹ pé àmì moving train ní òkì ń gbọ́ èmi ò tẹ̀ wá gbé Ìbàdàn Lagos Ìbàdàn ni mí kò wá imagine tí bá lọ gbé Ìbàdàn àmì moving train ni torí màá fẹjọ́ ẹ̀sán bá tó ni mí àdàbí tí n bá mú nǹkan mi mọ́ kọjá lọ torí ó máa kúkú òjijì o lizard wo gbogbo àwọn tó kónú àwọn wọ́n wá ń ṣoríire ọmọ òfò ọmọ bàbá lábúlé ó lọ mú sí òṣìn ó fẹ́ ṣògo òṣògo ìyàwó ajáka ẹja lè títí ń kú tọ́nu gbogbo pààrọ̀ yẹn ló yé mi pé mo rà ń jù sí ẹ bá ó ṣùkú yẹ ó sùn látijọ́ yẹn ó wá ń sá káàkiri ewé ojú omi ò ní sinmi lọ́ṣọ́rẹ́ o má sọ mí dé lórí burúkú bíi mi lè drink water lórí ọ̀rọ̀ ẹ̀ non-stop mo ti sọ pé ẹ má tọ́ mi lizard lọ́jọ́ kò jẹ́ lọ ní sùn lọ fúnra ẹ nísinmi lọ́mọ omi àlùwàlá èṣù níjọ́ tó ti lọ yọ skáàfù lórí ni mo ti mọ̀ pé èṣù ti gbá ẹ mú èṣù ti gbá lizard mú ẹ gbà wá ó máa wá lọ gbọ́kọ ọkọ̀ yóò ní mẹ́mẹ́yìn jẹ́ pé bí àwọn ará Ìbàdàn ọkọ̀ mẹ́mẹ́yìn tí ẹ máa padà ta sí mi lọ tí ẹ máa là bá ní orí bí mo ṣe ń sọ̀rọ̀ ó mú gbogbo mẹ́sẹ̀gì ó dìlítì ọdẹ ló pè wá bí àwọn kọ́là àwọn ìyá ẹ tó wà ní psychiatric home tó yẹ pé mí inú wọn wíṣíà ló wà orí wíṣíà ni àwọn bí àwọn oníràwọ̀ ń he kò jalè wọ́n parọ́ mọ́ ni o wọ́n ti tẹ̀ ni o láwọn tó wà ní òyìnbó ń dìtẹ̀ ẹni tó wà Nàìjíríà ẹ̀ rí pé ọpọlọ tí yí gan ti sún sẹ́yìn wọ́n ti tẹ̀ ní they just hate her wọ́n dédé hate èèyàn ni tí o bá sọ pé òun gan ìwà burúkú kan wà lọ́wọ́ ẹ̀ wọ́n ti tẹ̀ ní they don't like her àwọn kan náà gbé Bíbélì jáde ṣùgbọ́n inú mi dùn pé ó padà fún wọn lórí kì ni ó padà fún wọn lórí kì wọn ni kí ló ń ṣe yín tí ò ṣèyàn rí ọmọ òfò
ọmọ òṣì ọmọ tí ò rẹ́ni bí bọ́ńtrowé bàbá ẹ̀ àmọ́ bí tó ti wá irú rìn wọ́n sọ wọ́n ní wèrè ló bá yẹ ẹ̀sùn wèrè ló bá yẹ ẹ̀sùn níyà ẹ̀gbọ́n ṣe sínwín tó bá fẹ́ ṣe kí náà máa ń pè kínní tó fẹ́ rì ní ìhun oṣólẹ̀ tó ṣe èmi ò ń ṣẹrun ẹ̀ mi ò bá ẹ jẹ mi ò lè pọ̀ àwọn èso tó tara mi jáde ò bá ẹ jẹ à ń ṣẹrun ẹ̀ yà síbòmíì wò mí dáadáa wò mí láti wájú orí mi kó wò mí in spiritual realm wàá mọ̀ pé mi fáyà ni mímí iṣẹ́ ń tán súnmọ́ wàláì tàlà mi rẹ ni náà gbé bí mo ṣe ń sọ̀rọ̀ kó lọ gbé fáwọn aláwo ẹ̀ tó bá rí ṣe wọ́n á kàn dínú yọ wọ́n á sọ fún ẹ pé o ti gbé rán pẹ̀sìn ìyá mi ìyá Láti mi ló gbé fọ́tò ẹ̀ ó gbé kú ìyá mi ló gbé fọ́tò ẹ̀ ó gbárùn ìyá mi ló gbé fọ́tò ẹ̀ ìsinmi ò tún jẹ́ tiẹ̀ mọ́ ó lójú oorun máa ṣe wòlímọ̀ méje fún ẹ jẹ́ kí láńlọ́ọ̀dù mi lọ tí ẹ máa bàjẹ́ sí mi lọ́wọ́ jẹ́ kó bọ́ta mo ti sọ fún ẹ pé ẹ má wà fún mi ọmọ ọlọ́mọ ti move on o ó gbọ́kọ́ lọ́wọ́ ọmọ ọlọ́mọ ọmọ yẹn tún sanra ni òun dà Fọlámi wá jù fún wọn mi ò bẹ gbé rí màá gbé fún ẹ tí ẹ máa ta sí mi lọ Fọlá Tinubu máa wá máa pòsì ọmọ yẹn kó lè wá rí kú ikú tó fẹ́ pa èèyàn ó máa mú ẹ lọ kí ló ń jẹ náà Fọlá Tinubu wá bá mi jó fún wọn tàlájà wọn pàkúrú mọ́ ọmọ mi kí ló dé o tún dá lápàtà ni àní má tọ̀ mí ó yá wọ́n mú yẹn gẹ̀gẹ̀. ó dàbí pé mi ò ní pẹ́ lówó ọlọ́run bí mo ṣe ń wò yìí ọlọ́run pé mi ò ní pẹ́. bẹ́ẹ̀ ni wọ́n mọ́ oníbàbí yẹ ẹ wọ́n mọ́ ikú tó parẹ́ o ọmọ mi kiss me ọmọ mi bẹ́ẹ̀ ni Fọlá ṣe Fọlá after 4 olórí ibú lòun bí kan ẹ wo bó ṣe rí bẹ́ẹ̀ ni ó dúró bàjẹ́ ikú tó ń pali ṣoṣo nìyẹn ikú tó ń pali ṣáàdì nìyẹn ó gbẹ tabẹ́tabẹ́ ó gbẹ tìdítìdí ó ní fóòmù ọ̀ràn nídìí. Èmi àgà Fọlá Tinubu. bẹ́ẹ̀ ni ìyàwó aláàjì asbit gangan ìwọ̀ wà ló béèrè tó yìí èmi tẹ́ gbó ní bọ́ mi ẹ wọ ọmọ bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ni sórí wọ́n ṣí èrè bá ń sọ fún ọ. mo ń sọ fún yín sìn ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. after 4 nìyẹn o. look at it ṣe ti rí. after 4 nìyẹn o. mo ti gbọ́. ẹ wo multi colour yẹn ṣe ti rí àwọn colour yẹn ẹ ti rí multi colour wo àti bá yẹ pé fẹ́ ní. wàá ló béèrè tó yìí láyé ẹ ńjọ́ tó ti ń rìn wàá mọ̀ pé o jáàmù àgbákò o ti jáàmù àgbákò ilé o pé máa fi ń pè wípé mi ò fẹ́ jáàmù àgbákò mi ó rò bí mò ń bẹ̀rù ẹ o lè ṣì bọ́n trowé ọmọ òfò o ti fi yẹ ìṣògùn owó wá wọn tó máa fi ní. ẹ káàbọ̀ padà sórí ètò wọn lérò pé gbogbo yín lẹ gbádùn awareness yẹn ẹbọ ẹ ló máa pẹ́ lẹ́bọ̀ àṣàṣì ẹ ló máa pa lásàṣì ọwọ́ tó kìkì ẹ̀bọ ẹ bá gbé thank you jàre sísá mi èyí nǹkan orí ààrẹ ló máa fi gbogbo ẹ̀yin tí ẹ bá nídìí ẹni láyé yín tẹ bá ń wẹ ní òróró à ń borí àbò ń ṣe mọ́mọ́ ẹ máa fi wọ́n lẹ̀ mo tún padà bọ̀ fún tọkọ mi bá jáde èmi tó ń bá wí mo lálàkàṣọ. lóríṣiríṣi ẹ patronize baby of Yorùbá nation baby of Yorùbá nation fún any perf tẹ bá ti fẹ́ anything spiritual items tẹ bá ti fẹ́ just contact Lady K Ifeoluwasho baby of Yorùbá nation any spiritual thing any perf anyway tẹ bá wà màá bá yín send díẹ̀ òun ni I have different type of perf lóríṣiríṣi òun ni this is only Michael no anyone tẹ bá ti fẹ́ but all this one I have it in a big size. This is the only small size that I have for now. This one is Ebraka
Yes, edidi embiraka. You all know all what is used for. In tebaje kerubu abisele is used for blessing. Often ṣiṣẹ́ àánú, iṣẹ́ bùkún. So àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá àwọn tó mọ̀ nípa ẹ̀ má jẹ́ ká bẹ lórí social media. Yes. So ẹ mọ Holy Michael náà gbogbo ilẹ̀ mọ bó ṣe ń lọ. Òun nìyí. Back to sender. Òun ní big size ni mo ní. Lẹ́yìn yẹn gbogbo yín tẹ́ bá tún wá fẹ́ anything soap. Anything spiritual item. For any kind of any type of product, bóyá títí àánú ni o, ìṣẹ́gun ni o, ìbùkún ni o, back to sender ni o, ìbájọṣẹ, ìbájẹ perf, ìbájẹ oil, contact Lady K Ifeoluwa show. Ṣé àwọn perf tẹ́ ń wò lọ́wọ́ mi, àwọn oil tẹ́ ń wò lọ́wọ́ mi. This one is blessing oil. Oil ìbùkún. Tẹ́ bá ti ń lò lójoojúmọ́ báyìí máa ra àánú gbà, ẹ máa rí bùkún. Ìbùkún Ọlọ́run á máa wọlé tọ̀yìn. Ìyẹn lélẹ̀ ṣẹ́rí eléyìí tiẹ̀. Protection oil fún ìṣẹ́gun victory lóríṣiríṣi tẹ́ bá ti ń lò Olúwa ṣẹ́gun fún mi o má jẹ́ rogo aláròká má jẹ́ kógun social media já mi má jẹ́ kógun ó ti yẹ yín náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà dẹ̀ làwọn ṣẹ́ wọn náà wà lóríṣiríṣi tẹ́ lè lò ẹ bá mi ṣí ẹ bá mi polówó ọjà o ẹ̀yin lẹ́ni wá ṣẹ́ṣe mo ti wá ṣẹ́ṣe o díẹ̀díẹ̀ àjọra wọn so therefore gbogbo ẹ̀yin tó bá need anything spiritual item tó bá dẹ̀ jẹ́ pé oyin gidi lẹ fẹ́ ẹ contact mi tó bá dẹ̀ jẹ́ ọṣẹ àánú ọṣẹ bùkún ọṣẹ arọ́bí ọṣẹ gbogbo ẹ̀ contact Lady K Ifeoluwa show ó mú yes ó confirm lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ ra oògùn ní iléeṣẹ́ TL Natural Herbal tẹ́ bá nídìí àwọn àgbo tó wà pa tó gbàsíkì àgbo mu diabetes àgbo jẹ̀díjẹ̀dí tọkùnrin tóbìnrin tọmọdé àti àgbà àti ti diabetes àti ti flat tummy àti ti high blood pressure lóríṣiríṣi ẹ pè Lady K Ifeoluwa show kí n fún yín ní phone number iléeṣẹ́ TL Natural Herbal gbogbo ẹ̀yin tó yẹ pé jẹ̀díjẹ̀dí ni ò jẹ́ kẹ́ lè perform mọ́ jẹ̀dí ti gba sátidé lọ́wọ́ yín wá fún yín ní Jímọ̀ ẹ pè mí ẹ má worry ẹ má bẹ̀rù ẹ má ṣojo ó mú yes ó confirm iléeṣẹ́ TL lẹ ti lè rí mi ìfẹ́ kí fídíò igún jù mo ṣe ń rush polówó yẹn lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tó bá fẹ́ tún skin yín ṣe tẹ́ fẹ́ look sexy tẹ́ fẹ́ mọ́láwọ̀ tẹ́ fẹ́ fine skin ẹ jẹ́ kí n gbé wá àṣírí ẹwà Lady K nìyí láti iléeṣẹ́ Danari skin care ẹ gbọ́ mi láti iléeṣẹ́ Danari skin care òun ni this is my face cream they have oil fún ẹ̀yin tí ẹ bá fẹ́ dóyìnbó tẹ́ fẹ́ mọ́ dáadáa abẹ́yìn tẹ́ bá ní dark knuckle wọ́n ní dark knuckle cream wọ́n ní face soap irú èmi sí mo ń lo face soap mo dẹ̀ ń lo face cream sí àti cleanser but I don't have the cleanser anymore cleanser mi ti tán and their cleanser is very good mo ti order fún mi mo bó ṣe miss nínú ẹrù tó bá mi gbé ránṣẹ́ so ó wà pa gidi ó ń ṣiṣẹ́ ó dẹ̀ dùn mí because ìwọ̀nba ike cleanser yẹn yọ̀kan tí mo lò mi ò bẹ́ náà kó tán lọ́wọ́ mi ká ní mo máa ń fowó rà ni ṣé ni bá máa ra extra sílé but wọ́n máa ń bù mí ẹ má fi Lady K ṣe yẹ̀yẹ́ o wọ́n máa ń bù mí ni ẹ̀dẹ̀ púpọ̀ tó bá ń pè ọjọ́ tó bá fún yàn ni ká ní mo lówó lọ́wọ́ ìdíṣẹ́ ló yẹ kí n bá fowó rà pé ẹjọ́ kó tó tán kì í ti ní mi lọ́wọ́ so because face cleanser yẹn ẹ jẹ́ ká mú tẹ̀gàn kúrò ó máa fine ó máa wà pa gan o gbogbo face yín báyìí ẹ máa wọ ẹ tún máa tún wò ni ẹ máa jí fèsì yín wò pé ṣé fèsì yín ló fresh báyìí ṣé fèsì yín ló smooth báyìí ẹ ní rí galloping ẹ ní rí spots kankan lójú yín their face cream is very active try it and see ẹ̀yin tẹ́ bá ní spots tẹ́ bá lẹ́nìtìn lójú ẹ lọ order fún face soap àti face cream wọn àti face cleanser those three things nínú èpè nínú àdúrà ẹ máa fi ránṣẹ́ sí mi ó dá mi lójú ó ṣú gidi yes yes and they have different type of body cream òun ni wọ́n ti bá mi send the new body cream mi wà lack of body cream ń tiẹ̀ plastic ló yàtọ̀ the same one tí mò ń lò náà ni òun nìyí let me show it to you èyí tí mò ń lò òun náà ni ike wọn ló yàtọ̀ òun ni wọ́n ní wọn lóríṣiríṣi iléeṣẹ́ Danari náà ni so ní wọn tó ẹ̀ṣẹ̀ bá mi gbé ránṣẹ́ ni ẹ rí pé mo lè gbé gan ó wúwo lọ́wọ́ mi ò tí ì open ẹ̀ ní wọn nìyẹn yẹn ò tán kó tó dọ́wọ́ mi kí ló dẹ̀ fà á ni wípé ike cream kan 3 months tí lò tán but cleanser yẹn máa ń tètè tán pé wá tẹ̀ 1 month 1.5 months ó ti tán so ọ ti máa ń fojú gèsètì
àtọṣẹ ìwẹ̀ mi àti body cream mi àti body face cream wọ́n ti máa bá mi fojú gèsè pé 3 months ní Lady K máa fi lò so nígbà tó bá tọ́kì tó tún rí cleanser mi ṣe ń pé tèmi bá mi ó lẹ́tìkẹ́ so gbogbo ẹ̀yin dáàdì ẹ̀yin mọ́mì ẹ wá tún bọ́dì yìí ṣe ẹ wá rajà ẹ wá ra nǹkan gidi ọdún ti dé ọdún ayọ̀ la máa ṣe láìṣe Ìdùmarè àníríbànújẹ́ ẹ pè mí sórí aago WhatsApp number mi lẹ́wọ̀n lójú screen kí n fún yín ní phone number anyone tẹ́ bá fẹ́ ní products tẹ́ bá fẹ́ order fún tó bá dẹ̀ jẹ́ ìtì Lady K táwọn spiritual náà ní kí ló wà ń bẹ if you have anything just chat me up any country má bá yín send ẹ̀ sí bó bá dẹ̀ jẹ́ ìlú Canada náà ní lákọ ni mo wà bí ìbọn gbọ́dọ̀ yóò bá jìnnà gan mo lè sáré mú bus pápápá mi ò fi ṣẹ́ mi falẹ̀ o ẹ ọ̀dà ọjà lọ́wọ́ mi kí n sáré gan bọ́ọ̀sì kí n wá deliver fún yín pápápá tí ó pẹ́ bó ṣe jẹ́ nìyẹn it's a matter of time ọjà gbogbo lòwò ní Lady K mo sọ fún yín lórí ètò yìí lórí ìkànnì mi gbogbo lòwò lèmi máa ń ṣe láti ilé ayé mi so ó kù díẹ̀ ìsìn gbogbo lòwò la máa gbé wá so face cream òun náà wà wọ́n ní gbogbo ẹ̀ lóríṣiríṣi tẹ́ bá ti fẹ́ just call me on my WhatsApp ẹ béèrè fún phone number kí n fún yín ní nọ́mbà wọn kẹ́ make order títí yín bákan náà èyí tẹ́ bá tún wá fẹ́ ra aṣọ ìgbàlódé ẹ fẹ́ ra shoe and bag ẹ wọ́n báàgì yìí sì wọ́n ṣẹ̀ sẹ́ndì òun náà ni mi ì sì gbé jáde látìgbà tó ti sẹ́ndì ẹ̀ cream ni mo kó jọ sínú cream ni mo kó jọ síbẹ̀ because kò síbi tí jẹ́rọ mi ń lọ mo ní nice bag lóríṣiríṣi ọ̀fẹ́ ló bá dé adóde báyà ó ló jẹ́ àwọn kan tí máa ń fowó mi rà so ìjọba bá fẹ́ lo quality tẹ́ fẹ́ lo confam ẹ pè Lady K ìfẹ́ olúwa show ẹ kí n fún yín ní nọ́mbà àwọn products tẹ́ máa rà tẹ́ máa lò tó kàn yín abalẹ̀ tí kò ní sí pé very soon ẹ tún máa tún wú tẹ́ máa fi rà mí kò easy lóyìnbó kò easy wọn ò dẹ̀ sọ pé ọlọ́mọṣọ̀rọ̀ wa ní owó tabapalájò àjò ni kò gbé sí so ẹ̀yin mọ́mí ẹ̀yin dádì ẹ pè mí kí n fún yín ní phone number wọn tẹ́ máa ra àwọn nǹkan quality lọ́wọ́ wọn àwọn nǹkan tẹ́ máa lò tó máa last tínú yín á dùn táyọ̀ yín á kún níbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K ìfẹ́ olúwa show baby of Yorùbá nation ẹ subscribe sí YouTube channel mi ẹ tẹ notification bell yín ẹ bá mi tẹ top up sórí programu mi ó dùn mọ́ yín kò dùn mọ́ yẹn ṣàbà ń top up ẹ wo ti Jésù mọ́ mi lára bó dẹ̀ jẹ́ ti Ọ̀rúnmìlà náà lẹ máa wò bó dẹ̀ jẹ́ tànàbí ẹ ṣáà ti wo ti Olódùmarè ọba tó dé mi àti yín ẹ wo mọ́ mi lára ẹ ṣàánú mi ẹ ṣeun gan ire o ó dàbọ̀.